Africa Content TV. Àsìkò yìí kí gbogbo àwọn táwa bá ọmọ wa Oríyọmí Hamzat ṣe ayẹyẹ ẹ̀yẹ tí wọ́n gbé fún lónìí. Ẹ ṣe ẹ kú dìde láyọ̀ ní gbogbo ọwọ́ pàmò. Àmín. Àwọn Yorùbá máa ń pa òwe kan pé wòlíì òkè níyì nílùú rẹ̀. Ọdún tá a máa fi wo òwe yẹn láti wákàtí ìṣẹ̀lẹ̀ ó ti yàtọ̀. Ọmọ wa Oríyọmí Hamzat ó níyì ní ilé ó sì níyì ní ìta. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àǹfààní tí ó ní láti máa ja àjàborí láti gba àwọn aráàlú lẹ̀ kó ló yẹ jẹ. Àdúrà wa ni pé ẹ̀mí rẹ̀ yóò gùn. Àmín. Ìgbà àwọn ọ̀tá ò ní ká ọ. Àmín. Bó ṣe lọ tó ń bọ̀ àríyé ni wàá máa rìn. Àmín. Ẹ má bínú sí mi, àwọn ọba ní ọ̀rọ̀ mi lè kọ́ wọn. Iṣẹ́ abẹ ni wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣe nídìí ìṣègùn. Ẹ má yẹ kó yà wá lẹ́nu pé Oríyọmí gba yìí ó gbẹ̀yẹ káàkiri. Bàbá tó dá ìlú Aragberi sílẹ̀, àrá èèyàn ńlá ni tó kílẹ̀ fi rí pé oríkì wa ló fi hàn pé Aragberi ni ìlú kan ṣoṣo tó wà tó máa ń pè ní ọ̀gá. Ẹ máa dé o. Ó sì nídìí nígbà ìṣẹ̀ǹbáyé yẹn ìlú Ọ̀yọ́ odidi kọ́ńtì kan ni. Àwọn ajẹ́lẹ̀ láti lóyìnbó wọ́n fi ọwọ́ Ọ̀yọ́ fún Ọ̀yọ́. Àṣẹ tí ó wà lẹ́nu Aláàfin àti àwọn Ọ̀yọ́ Mèsì kì í ṣe àṣẹ kékeré. Torí ìgbà tí ọ̀rọ̀ yóò yé mi pé Aragberi ọ̀gá báwo la ṣe jẹ́ ọ̀gá. Wọ́n lọ bá Aláàfin ikú àbáyé ìyẹ́dẹ́ ẹni kọ́lọ́ fọ̀rọ̀ kẹ́wọ̀n. Wọ́n ní inú yín ọ̀gbọ́dọ̀ má jọ̀gà. Ẹ̀ẹ̀mejì lẹ gbà wá lẹ̀ kó nú ìtìjú tí bàbá ìlú Ọ̀yọ́. Àkọ́kọ́ ni bàbá wa Àrá. Agbára tí Ọlọ́run fi fún wọn wọ́n fi wé agbára Elijah nínú Báíbù pẹ̀lú. Nǹkan kìíní wá ṣẹlẹ̀ sí Ọ̀yọ́. Aláàfin Dàda Àjùwọ̀n Èkè Àjàká ó bá general rẹ̀ kan wí ọbẹ̀ lórí. Ẹ̀tọ́ abẹ́ lórí kò sì ṣubú ó dúró síbi tí ó wà. Ó dẹ̀ gbé orí yẹn ó fi ti Aláàfin láyà. Èkejì mẹ́nu. Gbogbo oúnjẹ tí wọ́n ń fún Aláàfin àtomi orí ẹlẹ́rẹ́ general tó bẹ́ lórí ló lọ. Ẹ ṣe kábíyèsí o. Ẹ máa gbọ́ ilé yìí jọ tí ẹ bá wá sí. Ọ̀tá kábíyèsí suspend ẹ̀ lè gbọ́ gbogbo ẹ̀dá lónìí. Lẹ́ẹ̀kejì Aragberi tún gba Ọ̀yọ́ lẹ̀ kó ló ìtìjú. Bàbá wa
Aragberi Adébíyì ọmọ àrá ló tún gbà wọ́n lẹ̀ torí náà. àtúní sọ Jonathan lónìí ẹ bá mi ṣe kábíyèsí o ẹgbẹ́ kìíní kú mẹ́ Oríyọmí nìkan àti kábíyèsí nìkan wọ́n máa gun orí òkè yìí wá ẹ jẹ́ kí ya òkè kí báyìí ká ṣe sàlẹ̀ bí ẹ jẹ́ kí bá mi kọjú báyìí ẹ jẹ́ kí kábíyèsí kọjú báyìí ẹ̀gbọ́n máa bọ̀ báyìí. ẹ jẹ́ kí dókítà Oríyọmí Òkìkí ọmọ Amúsà súnmọ́ bàbá kábíyèsí. àmì ẹ̀yẹ tí wọ́n gbà ní òkè òkun rèé ó yàtọ̀ sí ti àwọn èyí tá à ń rí tẹ́lẹ̀. wọ́n ní pé ẹ̀kọ́ là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọlà. bó bá ti àkọlà ìwé lọ́kọlà lọ́kọlà sí ẹ̀kọ́ lára àti ìtí mọ̀dá mi kọ fẹ́. ewé náà máa ti ń dà láàmú tí ń kọlà á kì. wọ́n ní wòye níyì lu ẹ̀ ayé ẹjọ́ ni ó ṣe dáadáa tó ni Oríyọmí nílùú ó níyì bí ẹ ti bí o ó níyì káàkiri àbálá ayé o. bẹ́ẹ̀ ni bàbá wa ni wọ́n fẹ́ láǹfààní àti gbé àmì ẹ̀yẹ yẹn fún Dr. Oríyọmí Alhaji Àgbà Òkìkí ọmọ Amúsà Aláàfin Àgídìgbò ògùn àgbà ńlá ayé àti hẹ̀ àti hùn. Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ gbogbo wọn ti gbà fún wọn lò ọ̀rẹ́. jẹ́ ká ṣe báyìí ẹnìkan ni ọba mi nà sí wọn kí bá mi fi ráyè gbé ẹ bá mi gbé lọ fún wọn ni ẹ gbé lọ fún wọn ẹ gbé sí wọn ní ẹnu kó di ẹnu. lórúkọ mọ̀jẹ́rítọ̀ wa lórúkọ Ọlọ́run mo fi àsìkò yìí pẹ̀lú inú dídùn gbé àmì ẹ̀yẹ yìí fún Oríyọmí Hamzat. ẹsẹ̀ kábíyèsí o ọjọ́ mi ò tán bójú òtótó kojú ojú tó ti lé báyìí o ẹsẹ̀ kábíyèsí o. Alájọ Oríyọmí ẹ bọ̀ lókè báyìí ẹgbẹ́ ìfẹ́ gbogbo àjàmọ́ lókè ẹ bọ̀ lókè báyìí ẹ bọ̀ lókè báyìí. àti ẹyẹ ìwé ìbòsẹ́ tó gbàdí o. ẹgbẹ́ ẹnà sókè gbogbo àwọn èèyàn. Oríyọmí dé. òdodo dé. Oríyọmí dé. òdodo dé. ọjọ́ mi ò tán ire o tẹ̀fẹ́ gbogbo òdodo lérè kìí ṣe àwọn olùdẹ́yìn fún yẹn ní nǹkan àbẹ̀tẹ́lẹ̀ fún ọlọ́mọdé ní bẹ́ẹ̀ Oríyọmí dé. Dr. aláǹfààní àti bá gbogbo èèyàn sọ̀rọ̀ ń sìn yín ẹ ti ń já wọlé ìkọ́lọ́ látàárọ̀ wípé kò sí ìwé ìkankan.